ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين. ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين. ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين. كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون. فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين. وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين. واحد في صفاته واحد في صفاته قادر بأفعاله منفرد بكماله الله جل جلاله خالق أنت بارئ مصور كيف شئته في تكوين حسنتني الله جل جلاله آمين يا ربي الله انصرنا يا ربي الله انصرنا وارحمنا فأنت راحم أبعد عنا عدونا إبليس وجنوده وقاية الله أغنت عن مضاعفة آمين من الضروع وعنال من الأتم آمين وقاية الله أغنت عن مضاعفة آمين من الضروع وعنال من الأتم آمين وقاية الله أغنت عن مضاعفة آمين من الدروع وعن آل من الأتم من الدروع وعن آل من الأتم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما أنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف آمين يا الله. اللهم ربنا فرج فاوى آمين شيخ محمود bawake baba آمين wasani jana onidera
àmín Olúwa. Allahumma rabbana foríjà fáwa Sheikhu Mahmudu bá wa kẹ́ bàbá wa fi wọ́n sálìjánnà onídẹ̀ra Olúwa. Kọ́ wa ní kéhù tí a fi Àlá tí a fi ríran. Wọ́n tún kọ́ wa lẹ́sìn tí a fi Àlá tí a fi mọ̀nà. wọ́n sálìjánnà onídẹ̀ra àmín Olúwa. Allahumma rabbana foríjà fáwa Sheikhu Mahmudu bá wa kẹ́ bàbá wa fi wọ́n sálìjánnà onídẹ̀ra Olúwa. Iṣẹ́ ta fi rán bàbá ní kakọ́ mà ní kéwú bẹ́ẹ̀ ni ṣàlàyé ẹ̀sìn fúnjọ lèyí tó pọ̀ tí wọ́n ṣe bí wọ́n sálìjánnà onídẹ̀ra àmín Olúwa. Allahumma rabbana foríjà fáwa Sheikhu Mahmudu bá wa kẹ́ bàbá wa fi wọ́n sálìjánnà onídẹ̀ra Olúwa. Àmín Allah. A dúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. A fẹ̀yìn fọ́ba aláyé lọ́run. Alhamdulillah. A dúpẹ́ ẹnu wa ò gbọ́pẹ́. Alhamdulillahi Rabbil Alamin. A kíra wa gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá lẹ́yìn ọmọ ìyá wa, a kíra wa ní kíkí pé lẹ́yìn ìgbà tá a ti ṣe ọdún ààwẹ̀, ọdún ìtúnu àkọ́kọ́ ní tá a máa ríra wa tájọ pàdé ara wa. Àwa tá a kò dàsìkò yìí inú mi máa ṣe wa kọ́ la iṣẹ́ kù. Masha Allah. Àwọn tí wọ́n sì lọ àìmáa ṣe wọn nǹkan ló gbé wọn lọ àlìkìyámà inú fífẹ́ tọlọ́run ni. Masha Allah. Ó yẹ ká dúpẹ́ ká sì kíra wa ká kí àwọn tó yẹ ká kí. A kí àwọn aláàjì wa Abdulrazak Gbàmígbọ́lá àríkọ́ṣe súpà, aláàjì wa Musa Gbàmígbọ́lá àríkọ́ṣe súpà, aláàjì wa Muhammad Yakub Gbàmígbọ́lá àríkọ́ṣe súpà. A kí yín àtúntún yín kí n torí pé iṣẹ́ ibi pọ̀ ńlẹ̀ tẹ́ ẹ lè mú ṣe. Allah. Iṣẹ́ jàǹdùkú ó pọ̀ ńlẹ̀ tẹ́ ẹ lè mú ṣe. Àmọ́ ẹ ní lẹ́yìn ìgbà tẹ́ ń wá jíjẹ àti mímu tọlọ́run ọba ó ṣe pàtàkì. Kò sí ohun tá a lè máa ṣe tí ò bá sí tọlọ́run ọba nínú ẹ̀. À ń pọnmi sínú apẹ̀rẹ̀ ni. Allah. Bẹ́ẹ̀ sì ni àyín ìgbàdo sẹ́yìn igbá ni kò ní padà wúlò fún ni. Lẹ fi wá gbé àtẹ ètò yìí rù. Ẹni kí gbogbo wa kájọ máa ṣàǹfààní ẹ̀. Àwa alálùfáà àti ìmáàmù Allah. àti gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n ń gbà bí kọjá, àwọn náà wọ́n ń jàǹfààní ẹ̀. Ẹ̀yin náà tẹ́ gbé kalẹ̀ ẹ máa jàǹfààní ẹ̀. Masha Allah. Igi kan kì í wáyé dá igbó ṣe. Ẹni bẹ́ẹ̀ ti gbàtẹ ètò yìí rù tó ẹ̀ lè dá ṣe. Àfi kẹ́ ẹ fìyàn kúnra tí ó lè máa ṣètò àwa àfáà àtàwa ìmáàmù àtàwọn ẹni Ọlọ́run tí wọ́n máa wá bí. Ẹ fi fa aláàjì wa Dr. Abdulrahim Shittu Sani. Ọlọ́run sì ń fún wọn létò náà tò títí fi wá dì sí kò bàjẹ́ kò ní bàjẹ́ láyéláyé. Àmín. Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn. Àmín. Bá wa dúró tì wọ́n. Àmín. Gbogbo ìmáàmù
àtàwọn alálùfáà tí wọ́n ń gbérí ètò yìí kọjá ọlọ́run yóò máa fahán yín fi lénà. Àmín. Ọlọ́run yóò máa gbẹnu yín fi sọ̀rọ̀. Àmín. Àní ṣìwí o. Àmín. Bẹ́ẹ̀ láàní ṣì sọ. Àmín. Ọ̀rọ̀ tí ọlọ́run ọba yóò yọ́nú sí òun ni yóò máa gbẹnu wa jáde. Àmín. Ọlá ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Lénìí ìpàdé àwa pọ̀lú yín níwọ̀nba àkókò tá a fẹ́ lò yìí wọ́n ń pe kinní kan ní ìṣẹ̀lẹ̀ ìyanu tọ́lọ́run ọba ti mọ̀ wípé tàbí ṣùgbọ́n ò sí ńlá ti máa ṣẹlẹ̀ Insha Allah. yóò wá wáyé. Ọlọ́run ọba ó ti wá kó wa níjànú ní tìtorí kó má ṣe wáyé. Ó kọ́ wa lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ tá a bá ń pé ìṣẹ̀lẹ̀ ihun tọ́lọ́run ọba kọ́kọ́ pè wá sí ọ̀rọ̀ àwọn òbí wa ní. Allah. Báwo la ṣe máa ní ìtẹríba fóbí a gbọ́ràn fóbí Ọlọ́run ó lànà rẹ̀ fún wa. Insha Allah. Àmọ́ ọ̀rọ̀ wa bẹ̀rẹ̀ sí dàbí ẹni wípé ihun tọ́lọ́run ọba ti mọ̀ wípé yóò ṣẹlẹ̀ ní. Allah. Ọmọ ń ṣàìgbọ́ràn fóbí ọmọ kò bọ̀wọ̀ fóbí. Àwọn nǹkan wọ̀nyí òun là ń pè ní ìṣẹ̀lẹ̀ ìyanu. Òun ni wọ́n gbé kalẹ̀ lájọ fẹ́ fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fúnra wa. Bákan náà ìwà àbàjẹ́ táwa ọmọ èdè ìsìn tá ń lò, ìwà tí ò jọ ti Islam, ìwà tí ò jọ tọmọlúwàbí, níbo ni gbogbo èyí ni ó ti wá? Òun lájọ fẹ́ bára wa sọ níwọ̀nba. Àwọn òbí tá a gbọ́dọ̀ bọ̀wọ̀ fún, tá a gbọ́dọ̀ ní tẹríba fún, ìran ẹ̀yà mélòó ni wọ́n? Àwọn òbí náà. Allah. Mo fẹ́ kí onílàákàyè ọlọ́pọlọ pípé àwa tí a máa ń ní àròjinlẹ̀ sérí ọ̀rọ̀ tá a bá gbọ́ a máa ń ní àgbéka rẹ̀ síbi tó dáa. Mo fẹ́ kí etí wa kó jọba ńlẹ̀ bá a bá ń sọ̀rọ̀ àwọn òbí, ìyá wa, bàbá wa. Àwọn nǹkan wọ̀nyí bó ṣe jẹ́ mùsùlùmí lógún bẹ́ẹ̀ náà ló jẹ́ ẹni tí kìí ṣe mùsùlùmí lógún. Pàtàkì tá a fẹ́ sọ àwa tá a jẹ́ mùsùlùmí, ọmọ mùsùlùmí tá ń ṣe ẹ̀sìn Islam, àwa la fẹ́ dojú rẹ̀ kọ. Bọ́lọ́hun bá ní kẹ́ni tí kìí ṣe mùsùlùmí kóun náà kó lè létí ń bẹ̀. Ìdánilẹ́kọ̀ọ́ tálùkùránì ṣe fún wa kò sẹ́ni tí ó lè ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún. Bó ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún mùsùlùmí bẹ́ẹ̀ náà ni ó máa ṣe fáwọn tí kìí ṣe mùsùlùmí. Ètò Ọlọ́run ọba ni. Torí ihun tá ń pè ní ìtẹríba fóbí nǹkan pàtàkì ni. Òbí wọ́n wíwo lọ́dọ̀ Ọlọ́run, Insha Allah. wọ́n pàtàkì lọ́dọ̀ Ọlọ́run ọba. Náà ló fà á nígbà tọ́lọ́run pé wá tó pa wá láṣẹ wípé òun ni kí a sìn. A gbọ́dọ̀ sí nǹkan míì lẹ́yìn Ọlọ́run ọba. Ó wá pe àwọn òbí wa méjì mọ́ rẹ̀ dàbí ẹni wípé bá a bá sìn Ọlọ́run ọba bó ṣe àwọn òbí wa látún máa sìn. Kò rí bẹ́ẹ̀. Pé pàtàkì tọ́lọ́run ọba pàtàkì àwọn òbí ló ṣe pè wá, ló ṣe sọ fún wa pé a'udhu billahi minash shaitonir rajim. Bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitonir rajim. بسم الله الرحمن الرحيم
واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. Ọlọ́run ní bá sì ń ká ṣe dáadáa sáwọn òbí méjì. واعبدوا الله ولا تشركوا به شيئا. Bọ́lọ̀bọ́lọ̀ ń wórogún àmáàsìn lọ́hun. Àwọn òbí wa ló tún pàtàkì jù tọ́lọ́run ní ká ṣe dáadáa sí wọn. وبالوالدين إحسانا. Ọ̀nà pọ̀ tá a fi ń ṣe dáadáa sáwọn òbí. Àwọn èèyàn ṣe bí ń pé owó nìkan náà láàní ká tó lè ṣe dáadáa sáwọn òbí wa. Ọ̀wọ̀ àti ìtẹríba tí Ìsìláàmù mú wá. Ọ̀nà tá a wá ń gbà tá a fi ń lo ọ̀wọ̀ náà, tá a fi ń lo ìtẹríba náà. Omi bẹ̀rẹ̀ láti bí kíkí àwọn òbí wa. Ẹ wo kíkí tá a máa kí àwọn òbí wa. Inú wípé à ń ṣe dáadáa sí wọn ni Ọlọ́run ọba ọ̀la kò júwe bá ti ṣe máa kí wọn. Allah. Kò sọ fún wa wípé ká máa dúró kí wọn. Mashallah. Kò sì sọ fún wa wípé ká máa bẹ̀rẹ̀ fi kí wọn. Mashallah. Bẹ́ẹ̀ náà sì ni kò ní ẹ máa kúnlẹ̀ fi kí wọn. Ọlọ́run ọ̀la àmọ́ ó fèyí nílẹ̀ fún ìmọ̀ bá a ti ń ṣe láàárín ara wa. Torí ọ̀wọ̀ la fẹ́ fúnra wa. Bá a bá ti ṣe yálà akúnlẹ̀ ni, yálà adọ̀bálẹ̀ ni, èyí tẹ́lómi ò fẹ́ gbọ́ sétínú ni. Ọ̀nà tá a wá ń gbà fi kí àwọn òbí nǹkan ẹyọ kan ni. A gbọ́dọ̀ jẹ́ kó mú àdìọ́kàn wípé à ń sìn wọ́n látara kíkí tá ń kí wọn ni. Ó bá dọ̀ra rẹ níbalẹ̀ kó o máa fi kí wọn. Ó bá tẹ kọ̀kọ̀rọ̀kọ̀ kó o máa fi kí wọn. Bẹ́ẹ̀ ló wà nù ran léríṣiríṣi bí wọ́n ṣe ń kíra wọn. Ṣáwọn ẹni tí ń gbé ọwọ́ àwọn òbí wọn sí ẹ̀yìn ọwọ́, tí wọ́n ń fi ẹnu kan ẹ̀yìn ọwọ́ náà, tí wọ́n fi ń kí àwọn òbí wọn. Ẹ̀rí nílẹ̀ Lárúbáwá gan lára wọn á gbé ẹnu síbi eré àwọn òbí wọn. Wọ́n làwọn ń kí wọn. Ṣé Ìsìláàmù ló kọ́ wọn? Allah. Ṣé Ànábì ló sọ bẹ́ẹ̀ fún wọn? Nílẹ̀ Lárúbáwá àárín nǹkan kan tó sọ ọ́ di haramu ní tìtorí wípé ìṣe tí wọ́n nìyẹn níbi kí wọ́n máa kíra wọn. Tí ò bá ti mú àdìọ́kàn ìjọsìn fọ́lọ́run ọba dání, ọ̀rọ̀ bù ṣe. Allah. Àwọn òbí ni tá a wá ń ṣe dáadáa sí. Àwọn la tún wá ń padà ṣàìmoore sí. Àwọn la fẹ́ ṣàìgbọràn sí. Àwọn òbí tá a wá ń ṣàìgbọràn sí tọ́lọ́run ọba kí wá ń lọ wípé kò gbọdọ̀ wáyé. Ẹ̀yà mélòó ni wọ́n? Ibẹ̀ la fẹ́ kí etí wa kó bá ń lẹ̀ sí. Allah. Ẹ̀yà mẹ́ta ni wọ́n. Ẹ̀yà àkọ́kọ́, ìwọ tó o bá gbọ́ ẹ̀yà yé, eríṣi mẹ́ta ni wọ́n. Oríṣi àkọ́kọ́, òun náà ni wípé àwọn òbí méjì mùsùlùmáàni, mùsùlùmí ni wọ́n. Ìran méjì wá ní àwọn mùsùlùmí táwí yìí. Ìran àkọ́kọ́, àwọn òbí wa méjì a bí wọn sínú Ìsìláàmù kí wọ́n tó wá bí àwa náà. Àbáwọn òbí wa méjì wọn kì í tí ṣe mùsùlùmí látilẹ̀. Àti ìyá àti bàbá wa wọ́n wá padà gba Ìsìláàmù ni. Allah. Lẹ́yìn Ìsìláàmù tí wọ́n gbà ní inú ẹ̀ ni wọ́n wá bí àwa sí. Àbí wọ́n ti bí wa kí wọ́n tó gba Ìsìláàmù. Àwa náà wá gba Ìsìláàmù tẹ̀lé wọn. Oríṣi àkọ́kọ́ nu ni inú àwọn òbí tá a gbọ́dọ̀ ṣàìmoore sí wọn, tá a gbọ́dọ̀ ṣàìlẹ́kọ̀ọ́ sí wọn. Oríṣi kejì nínú àwọn òbí, ẹ̀sìn àwọn méjì ò jọra wọn. Allah. Ìran mẹ́rin wá làwọn. Ìran mẹ́rin ni wọ́n. Ìran àkọ́kọ́, bàbá wa èyí tó jẹ́ bàbá, òun jẹ́ mùsùlùmí. Ìyá wa
òun jẹ́ ọ̀kan nínú àwọn obìnrin Ahlul Kitabi Yehudi àbí Nasara. Ìran àkọ́kọ́ nù ní. Ìran kejì inú àwọn òbí nì òun ni wípé bàbá ó jẹ́ mùsùlùmí, ìyá ó wá jẹ́ ẹlẹ́bọ. Allah. Bàbá ó jẹ́ mùsùlùmí, ìyá ó jẹ́ ẹlẹ́bọ. Ìran kẹta bàbá ó jẹ́ kiriyó, ìyá ó jẹ́ mùsùlùmí. Ìran kẹrin bàbá bàbá jẹ́ ẹlẹ́bọ, ìyá wa jẹ́ mùsùlùmí. Ẹ wá wò bí mẹ́rẹ̀ẹ̀rin ni bó ti ṣe jẹ́ tóòní. Oríṣi kẹta nínú àwọn òbí òun náà ni pé àwọn méjì wọ́n jọra wọn nínú ẹ̀sìn wọn. Ìran méjì wá ni wọ́n. Allah. Ahlul Kitabi làwọn méjì, ìyá kiriyó, bàbá kiriyó, Yehudi àbí Nasara. Bákan náà bàbá ìran kejì bàbá ẹlẹ́bọ, ìyá bákan náà ẹlẹ́bọ. Àwọn ni wọ́n wá bí èmi àbí wọ́n bí wọn náà. Èmi ọmọ wá gba ìsìláàmù, àwọn òbí ni ó tẹ́ wọn lọ́rùn, wọ́n yọ̀ǹda fún mi pé kí n lọ ṣe ẹ̀sìn tó wù mí. Allah. Níbẹ̀ ni ìwọ tó ń fetí gbọ́ ohun tí mò ń sọ, bó o bá gbọ́ dáadáa, ibi tá ń lọ lérí ètò tèní, lérí ìdánilẹ́kọ̀ọ́ tá a jọ fẹ́ ṣe fúnra wa, kì í ṣe lérí ìran àwọn òbí nì. Torí ń bẹ nínú wọn tí ìsìláàmù ò fọwọ́ sí wípé kí wọ́n lè jọkọ láya ara wọn. Òde nìkan ńlá jálè ní ọ̀tọ̀ lè yí nì. Nítorí ìṣòro ni kí bàbá ó jẹ́ kiriyó, kí ìyá ó sì máa wá jẹ́ mùsùlùmí. Ṣẹ́yìn náà ti mọ̀ pé yìí tí ìsìláàmù ò fọwọ́ sí ni. Ìṣòro ni kí ìyá kó jẹ́ mùsùlùmí, kí bàbá kó wá jẹ́ ẹlẹ́bọ. Ṣé ẹ ti mọ̀ pé ohun tí ìsìláàmù kò fọwọ́ sí ni? Bó ti lọ́nu ni, àmọ́ èyí nìkan la fẹ́ lò nínú àìgbọ́ràn ọmọ sáwọn òbí, àìlẹ́kọ̀ọ́ àwọn ọmọ sáwọn òbí. Ihun tá a fẹ́ lò ń bẹ̀ kò ju wípé ẹ̀tọ́ àwọn òbí nì. Ìyẹn ni pé tá a bá ti bọ̀wọ̀ wọn, ká má ṣe àìgbọ́ràn sí wọn. Òun ló wúlò fún wa làwa fẹ́ lò. Ihun tí ń jẹ́ ká lè máa ṣàlàyé ẹ̀ bẹ́ẹ̀ ni wípé kò yé ọ̀pọ̀lọpọ̀ sí. Béèyàn kan bá ti jẹ́ mùsùlùmí, yóò máa wá wo àwọn òbí rẹ̀ wípé irú eléyìí kọ́ ló yẹ kó bí mi. A kì í yan òbí ẹni ká tó wáyé. Wọ́n ní a gbọ́dọ̀ tákàngbọ̀n sí wọn. Ẹ wá wo nǹkan táwọn èèyàn fi ń ṣàìgbọràn sáwọn òbí wọn lénìí. Àkọ́kọ́ ń bẹ̀, wọn a máa dẹ́kun pa àwọn òbí, wọn a sì máa bà wọ́n nú jẹ́. Yálà níbi ọ̀rọ̀ ni, yálà níbi ìṣe ni. Ọmọ mi a sọ̀rọ̀ fóbí rẹ̀, òbí rẹ̀ a sì bú sẹ́kún. Bákan náà inú àrà táwọn ọmọ tún máa ń dá tọ́lọ́run bá kọ̀ fún wa, ìmọ̀ kígbe láwọn òbí wa lérí, ìmọ̀ sọ̀rọ̀ burúkú fún wọn, a máa jágbe lé wọn lérí, a máa sọ fún wọn pé ṣí ọ wọn. Alukurani ó sì ṣe kìlọ̀kìlọ̀ fún wa dáadáa wípé àwọn wọ̀nyí ni fala takun lahuma uffin wala tanharhuma. Wa qada rabbuka alla ta'budu illa iyyahu wa bil walidayni ihsana. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما. Má jágbe máwọn òbí. لا تقل لهما أف. Ìlà ń pè ní káṣà ìgbọràn sí wọn, ṣe bí gbogbo nǹkan tí ó kó ìnira bá òbí ni. Ọlọ́run sì ní a gbọ́dọ̀ jágbe mọ́ wọn. Wá bira rẹ, ìyá rẹ kèfèrí ni, bàbá rẹ kèfèrí ẹlẹ́bọ ni, ìyá rẹ kiriyó ni, bàbá rẹ kiriyó ni. Èèyàn ò sọ fún ẹ wípé kò ṣàìgbọràn sí wọn. Ẹlòmíì a máa wá bú ìyẹ́ ẹ̀
a máa wá bú bàbá rẹ̀ níwájú àwọn èèyàn tóun bá ṣi ẹsẹ̀ gbé èyí tí ó fi ríra rẹ̀ wípé òun lòun ṣi ẹsẹ̀ gbé a wá dojú ẹ̀kọ́ àwọn òbí wọn wípé àwọn òbí òun ni ò kọ́ òun dáadáa àwọn ni wọ́n tọ́ òun sọ́nà òun gangan ló sì ṣi ẹsẹ̀ gbé ọmọ mi ń bẹ apọ́n ìyàwó rẹ̀ lé ju bàbá rẹ̀ lọ apọ́n ìyàwó rẹ̀ lé ju ìyá rẹ̀ lọ a máa wá gbé wọn ga àwọn nǹkan wọn ni alukurani sọ wípé nǹkan tó burú ni ká wá bú òbí ká sọ̀rọ̀ burúkú sí ànábì gan lára sallallahu alayhi wa sallam ó ti jẹ́ kó yé wa wípé minal kaba'ir inú ẹ̀ṣẹ̀ tó burú jáì òun náà ní kíni an yashtuma rajulu walidayhi kí ọmọ kó bú àwọn òbí rẹ̀ méjì kódà ó lè jẹ́ direct àbí kó jẹ́ indirect kó jẹ́ pé sábàbí kan lòun ó jẹ́ tí wọ́n fi bú àwọn òbí rẹ̀ méjì àwọn sàábé ní kí ya Rasulullah kayfa yashtumu rajulu walidayhi báwo lọmọ ṣe lè bú òbí rẹ̀ gbà ó ní bẹ́ẹ̀ ni yasubbu aba rajuli fayasubba abahu tó bá bú bàbá oní bàbá onítọ̀hún náà lẹ́lòmíì tí ó bú bàbá rẹ̀ ní ó bú Masha Allah lẹ́lòmíì bá ti bú bàbá rẹ̀ ni òun gangan ló bú bàbá rẹ̀ fayasubbu umma rajul fayasubba ummahu tí bá ń bú ìyá oníyà wọ́n á sì máa bú ìyá tiẹ̀ náà yóò máa já sí wípé òun gangan ló bú ìyá rẹ̀ alukurani ò sì fẹ́ bẹ́ẹ̀ ìwọ ọmọ má wò wípé bàbá rẹ ó jẹ́ kiriyó àbí ó jẹ́ olóòṣà ẹ̀rí nǹkan bàbá mi sábàbí àti wáyé mi kò gbà tó Olúwa màmá tó bí mi lọ́mọ sílé ayé kò ṣẹ̀sìn Olúwa ṣé ń fi wọ́n sílẹ̀ fún ìyà jẹ nítorí ẹ̀sìn Islam àbí yọ́nú Olúwa tán bá yọ́nú sí mi lòlò ẹlẹ́bọ ni wọ́n kiriyó ni wọ́n ọ̀ranyàn ní káàkiri bí wọ́n gbà t'Olúwa tún gbà t'Ànábì dandan ní ká ṣoore sí wọn. bàbá mi sábàbí àti wáyé mi kò gbà t'Olúwa màmá tó bí mi lọ́mọ sílé ayé kò ṣẹ̀sìn Olúwa ṣé ń fi wọ́n sílẹ̀ fún ìyà jẹ nítorí ẹ̀sìn Islam ṣé ń fi wọ́n sílẹ̀ fún ìyà jẹ nítorí ẹ̀sìn Islam àgbíyọnú Olúwa tán bá yọ́nú sí mi lòwúlò ẹlẹ́bọ ni wọ́n kiriyó ni wọ́n ọ̀ranyàn ní káàkẹ́wọ̀n bí wọ́n gbà t'Olúwa tẹ̀lé Muhammad dandan ní ká ṣoore sí wọn. bàbá tó bí mi ẹlẹ́bọ ni màmá tó bí mi ẹlẹ́bọ ni bàbá tó bí mi kiriyó ni màmá tó bí mi kiriyó ni bàbá tó bí mi ẹlẹ́bọ ni màmá tó bí mi ẹlẹ́sìn ni kò sẹ́lòmíràn tí mo lè fi pààrọ̀ àwọn ni wọ́n tọ́ mi rè kò sẹ́lòmíràn tí mo lè fi pààrọ̀ àwọn ni wọ́n tọ́ mi rè. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV ìmọ́lẹ̀ nínú Sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ̀sùn máa rí ẹ̀kọ́ ìsìnkọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa Sunna ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kó ẹ̀kọ́ tó péye nípa Sunna. Wiqayatullahi aghnat an mudaafatin من الضروع وأنعال من الأتم وقاية الله أغنت عن مضافة من الضروع وأنعال من الأتم وقاية الله أغنت عن مضافة
من الضروع وعن آل من الأتم من الضروع وعن آل من الأتم. adúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wa tí a jọ ń bá bọ̀ fi ṣèdánilẹ́kọ̀ọ́ fúnra wa. Masha Allah. Kò yẹ kó gbàgbé àwọn òbí wa tọ́lọ́wọ́n bá ní a gbọ́dọ̀ ṣàìgbọràn sí wọn. Mo ní ń padà rán ẹ létí wípé eríṣi mẹ́ta ni wọ́n. Eríṣi àkọ́kọ́ mùsùlùmí làwọn méjì. Ìran méjì wà níbẹ̀. Ìran àkọ́kọ́ àwọn òbí wa méjì a bí wọn sínú ìsìláàmù kí wọ́n tó bí wa. Ìran kejì àwọn òbí wa méjì wọ́n wá gba ìsìláàmù ní kí wọ́n tó bí wa. Àbí lẹ́yìn ìgbà tí wọ́n bí wa táwa náà wá gba ìsìláàmù pẹ̀lú wọn. Allah. Oríṣi kejì nínú àwọn òbí àwọn tí ẹ̀sìn wọn ò jọra wọn. Àkọ́kọ́ ń bẹ bàbá ó jẹ́ mùsùlùmí, ìyá ó sì jẹ́ ọ̀kan nínú àwọn alul kitab Yahudi àbí Nasara. Ìran kejì bàbá ó jẹ́ kiriyó Yahudi àti àbí Nasara, ìyá ó sì wá jẹ́ mùsùlùmí. Ìran kẹta bàbá ẹni ó jẹ́ mùsùlùmí, ìyá ẹni ó jólóòṣà. Ìran kẹrin bàbá ẹni ó jólóòṣà, ìyá ẹni ó sì jẹ́ mùsùlùmí. Oríṣi kẹta àwọn méjì wọ́n jọra wọn nínú ẹ̀sìn wọn tí kìí ṣe ti Islam. Ìran méjì wà ńlá wọn náà. Àwọn kiriyó méjì tí wọ́n fẹ́ra wọn àti bàbá àti ìyá kiriyó ni wọ́n, Yahudi àti Nasara. Ìran kejì àti bàbá àti ìyá olóòṣà ńlá wọn méjì. Bí wọ́n ti wá jólóòṣà wọn tá a sọ fúnra wa, a gbọ́dọ̀ ṣoore sí wọn. Allah. A sì gbọ́dọ̀ ṣàìgbọràn fún wọn. Bó tilẹ̀ wù kó máa gbé òòṣà rẹ̀ kiri tó, ó lè sọ pé ìwọ ọmọ mi ò ràn mí lọ́wọ́ kí n bá mi gbé òòṣà mi kò níbi tí mo gbé sí, kó wá bá mi gbá bẹ̀. Tìyẹ ọmọ ni wípé bá gbé òòṣà rẹ̀ kó ń bẹ̀, kó bá gbá ilé òòṣà rẹ̀. Tó bá ní kó bá ń dá padà síbẹ̀, bá dá padà síbẹ̀. Nítorí pé ìṣẹbọ wọn òun kọ́ ló jẹ ẹ́ lógún ń bẹ̀. Ìjẹ́kiriyó wọn òun kọ́ ló jẹ ẹ́ lógún. Tó o bá rí pé ìwọ ọmọ gbogbo ọgbọ́n tó dá tí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ tí wọ́n bá ṣe mùsùlùmí tó fi gbìyànjú tí wọ́n fi gba ìsìláàmù, ó dáa fún ẹ ju kó o máa yányán wọn lọ. Ẹ wá jẹ́ àjọ bíra wa. Ihun tó fà á táwa òbí táwa ọmọ lénìí tá a fi ń ṣàìgbọràn sáwọn òbí, tá a fi ń kọ̀yìn sí wọn, ó pọ̀ lóríṣiríṣi. Òun ni kí ni ìwà ìbàjẹ́ táwa ọmọ tí a kó sí. Torí bẹ́ẹ̀ bọ́mọ kan bá ṣe bí bàbá kan bá hùwà burúkú fún bàbá tiẹ̀, ẹ̀san sì máa ń ké. Àfáà wa Asma'i ó ní òun pàdé arákùnrin kan, ìwà ń sọ fún òun wípé àfáà mo jáde níjọ́ kan, gẹ́gẹ́ bí ohun tọ́lọ́run ọba máa ń sọ ni wípé ọmọ ń bẹ tó ṣe dáadáa tí wọ́n ń ṣe dáadáa fóbi wọn, àwọn míì sì ń bẹ tí wọ́n ń ṣàìmoore sọ́lọ́run látara àwọn òbí wọn tí wọ́n fi ń ṣe lọ́run ọba. Allah. Mo wá ní mo fẹ́ jáde lénìí, mo fẹ́ mọ ọmọ tó ṣe dáadáa fóbi rẹ̀ jù, mo sì fẹ́ mọ èyí tó ṣàìmoore sáwọn òbí ẹ̀ tó hùwà ilẹ́kọ̀ọ́ sí wọn. Ó ní lílọ tí mo ń lọ, mo bá pàdé bàbá arúgbó kan, wọ́n ti di okùn sí lọ́rùn. Allah. Okùn tó wíwo, wọ́n wá di àwọn so ńlá, kódà ihun tí ràkúnmí gan ò lè gbèrú, òun ni wọ́n dì sára okùn náà. Allahu akbar. Wípé kí bàbá ní kó máa wá fà á
bí ẹni wípé ẹrú ni. Allah. Ó lóun wá wò ó. Bàbá àní nìkan kọ́ lòun wá rí. Òun wá rí ọmọ ọ̀dọ́ kan lẹ́yìn ẹ̀. Ó jẹ́ pé ó mú ọ̀rẹ́ dání. Allahu akbar. Ó tún lu bàbá náà. Allahu Wípé kó máa wọ́ ohun akbar. tóun ní kó máa wọ́. Ó lóun wá sùn mọ́. Òun wá ń sọ wípé ṣé inú ìgbèkùn tí bàbá àní wà tí ẹ fi okùn fi dì í lọ́rùn ẹ wá di ẹrù sí i lẹ́yìn wípé kó máa wọ́. Ṣé yìí ni kò ti tó? Ó tún wá mọ́rẹ́, ó tún lù ú. Allahu akbar. A ó ní dákẹ́ ẹnu ẹ o. Àti wípé ẹni tí mò ń lù kì í ṣèyàn lásán o, bàbá tó bí mi gangan ni. Allah. Bàbá tó bí mi gangan ni mò ń lù lọ́rẹ́. Allahu akbar. A ó ní bàbá tó bí ẹ nǹkan burúkú ni. Ó lè róore Ọlọ́run o, onígbẹ́nu ẹ sọ̀hún. Allahu akbar. Bàbá mi tó ń rí tí mò ń lù yẹn, bóun náà ṣe lu bàbá rẹ̀ nìyẹn. Allahu akbar. Ó ṣe lu bàbá rẹ̀ nìyẹn. Allahu Bóun akbar. náà ṣe wọ́ bàbá rẹ̀ nìyẹn. Wá tẹ́tí kó gbọ́. Ihun tọ́mọ ní gangan tó ṣe fún bàbá rẹ̀ nǹkan burúkú ni lóòótọ́. Aljaza'u min jinsil amal. Torí àwọn àfáà ti jẹ́ kó yé wa wípé gbogbo ẹ̀ṣẹ̀ ńlọ́lọ́wọ́n ọba máa kánjú jẹni níyà ẹ̀ nílé ayé tí ọba ti jẹ́ mọ́ bọ́lọ́wọ́n ọba wórogún. Ó ní àmọ́ ìkọ̀yìn sóbi ẹni, ìmọ̀ sùtẹ̀ ní òbí ẹni, àkókò táwọn òbí ẹni bá ń bùkátà ẹni ká wá yà fún wọn ní tìtorí wípé Ọlọ́run ọba ti kẹ́ wa, àti ríṣẹ́ àti lówó lọ́wọ́, a fẹ́ gbé pọ̀lú àwọn òbí wa mọ́. Àwọn òbí wa wọ́n wá dẹni tí ń rùn. Béèyàn bá ń ṣe bẹ́ẹ̀ alikiyama lọ́lọ́run ọba ó ti jẹ wọn ń tọ̀hún níyà. Ànábì tẹ̀síwájú wípé ẹni tí mọ̀nà akọ wàlídéyì dakhala an-nar. Ẹni bá ṣàìgbọ́ràn tó kọ̀yìn sáwọn òbí ẹ̀, ànábì ní tí wọ́n bá ilé túbá kí wọ́n túnra wọn ṣe lójú àwọn òbí wọn kí wọ́n tó papòdà tí wọ́n bá fi wá bá wọn bẹ́ẹ̀ iná lòun ó fi wọ́n sí tó. Ànábì ló sọ bẹ́ẹ̀. Sallallahu alaihi wasallam. Yóò wá rí bẹ́ẹ̀ kò ní rí bẹ́ẹ̀ lálìkìyámà. Àwa ò lè pe ànábì nírọ́. Sallallahu alaihi wasallam. Bẹ́ẹ̀ sì ni ó sì tún lè wọ Ọlọ́run ọba kó dá àrà tó wù. Iṣẹ́ làwa ó jẹ́. Àwa ò lè kọ́nfímé iná fún yàn kan. A lè sọ pàtó báyìí pé lágbájá ó wọ̀ náà tàmẹ̀dù ó wà lè Jánnà. Àmọ́ béèyàn ò bá túbá tó fi jáde láyé bí ṣe máa ń rínú ni. Ihun tó máa ní ṣe tóun náà fi okùn sí bàbá rẹ̀ lọ́rùn tó ní kí bàbá rẹ̀ ó máa wọ nǹkan tó tún wá mú ọ̀rẹ́ tí ń lù. Ọ̀tọ̀ nìyá ni tọ́mọ ó tún jẹ. Nǹkan kan ìjà sí wípé nítorí wípé bàbá ṣe bẹ́ẹ̀ lóòótọ́ ẹ̀san ni lóòótọ́. Ṣé ó tún wá yẹ kíwọ ọmọ kíwọ náà kó ṣe bẹ́ẹ̀ tó o bá gbọ́njú tó o sì dámọ̀ wípé Ọlọ́run ọba kò fẹ́. Ìwà àbàjẹ́ ẹ̀nì táwọn ọmọ wa ń hù tó fi wá ń di wípé òun ni sábàbí àìgbọ́rọ̀ àwọn ọmọ fáwọn òbí. Ńbo ni wọ́n ti gbé kó? Kí ló fà á? Kí ni sábàbí ẹ̀? Òun náà ni wípé ẹ̀kọ́ tá a ń kọ́ àwọn ọmọ táwa òbí gan lára tá a kọ́ wọn su'u tarbiyatil awlad, su'u tarbiyatil awlad. Ẹ̀kọ́ tá a kọ́ wọn, a kọ́ wọn lẹ́kọ̀ọ́ wípé kí ẹ̀kọ́ ní kó lè kalẹ̀ fún wọn. Àkọ́kọ́ nu ni. Bákan náà al-muhitu allazi tarabbau fihi, agbègbè tí a ti ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ ni. Báwo ni agbègbè náà ó ti ṣe rí? Báwo ni realite wọn lákòókò tá ń kọ́ wọn ní ẹ̀kọ́ ni? Ẹlẹ́kẹ̀ẹ́ta, ìṣíjú táwọn ọmọ wa tí wọ́n ṣíjú sílé ayé, wọ́n ṣíjú sí àwọn irinṣẹ́ ìgbàlódé, ẹ̀rọ agbérìn tá ń gbé káàkiri léríṣiríṣi nǹkan tẹkinọ́lọ́jì. Ìṣíjú ni tí wọ́n ṣí ó sọ àwọn ọmọ wa di oní ìwà ìbàjẹ́ tí ń mú wọn ṣàìgbọ́ràn fáwọn òbí wọn. Èyí tó wá jẹ́ èyí tó burú jù ń bẹ su'u al-khitabi usulubi al-khitabi dini. Àwa gangan tá a jẹ́ ẹlẹ́sìn, àwa oníwàásí, àwa àfáà àtàwa ìmáàmù, àwa akọ́mọlẹ́kọ̀ọ́ ẹ̀sìn, ọ̀nà táwa náà ń gbé gbà, mẹ́tọ́ọ̀dù tá ń gbé kalẹ̀ tá a fi ń ṣe wáàsí, tá a fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́, èyí náà gan lára ó jọ́ kan nínú sábàbí tá a bá ti gbé kalẹ̀ lérí ọ̀nà tó dáa,
ẹ máa tẹ̀lé wa wa'budullaha wa la tushriku bihi shay'an wa bil walidayni ihsana. wa'budullaha wa la tushriku bihi shay'an وبالوالدين إحسانا. ẹ̀kọ́ tá a kọ́ àwọn ọmọ wa lénìí ọ̀pọ̀lọpọ̀ ilé àwọn òbí tá a jẹ́ mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ wa là ń kígbe ẹgbà wa lénìí pé àwọn ọmọ wa àìlẹ́kọ̀ọ́ wọn ó ti wá gbayé ẹ̀rí ilé míì wọ́n tọ́mọ wọn wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ Islam wọ́n kọ́ bí ó ti ṣe kírun wọ́n kọ́ bí ó ti ṣe gbàwẹ̀ kódà wọ́n fún ọmọ mi ní alukurani ha ó ha alukurani dáadáa tí ó bá yá ẹ kàn rí wípé ọmọ tí ó ń kírun ọmọ tí ń gbàwẹ̀ dáadáa ìṣọkùnrin wọn ni ìṣobìnrin wọn ni pàtàkì obìnrin tí ń tọ́jú ara rẹ̀ dáadáa tí ò fa ara lẹ̀ ìmúra tí ìsìláàmù ní kí wọ́n mú ó sì ń múra náà lójú àwọn òbí ẹ̀ wọ́n kọ́ kí ló wá fa ìyípadà irú ọmọ ni tó di wípé ó padà yọ ìmúra tí mọ́ mú tẹ́lẹ̀ kò múra dáadáa mọ́ ó wá dẹni tí ń wọ ṣòkòtò káàkiri ó wá dẹni tí ń faralẹ̀ káàkiri ní tìtorí kí ni ọmọ ọkùnrin òun náà ẹni tí tó ti jára mẹ́sìn tẹ́lẹ̀ ó wá dẹni tí a ṣẹ̀ṣẹ̀ tún máa wá sọ fún nígbà tó dàgbà tán wípé Alábí ó ti kírun ni yóò ní tó bá yá òun fẹ́ òun ó lọ kí. Iṣẹ́ àná ìwọ ń kọ́ ṣé o ti kírun ni yóò lóun ṣẹ̀ṣẹ̀ sí ìsàn òun wà pọ̀lú àwọn ọ̀rẹ́ wọn kí ló fà á tọ̀rọ̀ fi wá dà bẹ́ẹ̀ ìtumọ̀ rẹ̀ ni wípé àmójútó tá a mójútó ńgbà tá à ń kọ́ wọn ọmọ lẹ́sìn ìgbà tá à ń kọ́ wọn bí wọ́n ti máa kírun ìgbà tá à ń kọ́ wọn bí wọ́n ti ṣe máa gbààwẹ̀ à ń kọ́ wọn ní àlùkùránì híhá nǹkan tí ó hàn là ń kọ́ wọn àmọ́ báwo a kọ́ wọn ní ẹ̀kọ́ pé inú yín àkídà yín àdìọ́kàn yín bó ti ṣe gbọ́dọ̀ rí nì a kọ́ wọn lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ tá a bá ti rí wípé ọmọ wa ti ń lọ mọ́sálásí àwọn ọmọ wa obìnrin wọ́n ti ń múra dáadáa a ti máa ń ṣe bí wípé a ti rí wọn ní ẹ̀kọ́ kọ́ a ti kọ́ gbogbo nǹkan tán a máa wá ń fi côté spirituel nǹkan tó jẹ́ ìgbàgbọ́ gan lára táwọn ọmọ ní ó ní àìmọye ẹni tí ń kírun tí ìgbàgbọ́ rẹ̀ ò jíndò àìmọye ẹni tí ń gbààwẹ̀ lọ́mọ tí kàn ń gbà á ni àìmọye ọmọ tó há alukurani kò mọyì ohun tó há wípé nǹkan ńlá lòún gbé dání àwa òbí là á ṣiṣẹ́ débẹ̀ àṣìṣe wa débẹ̀ ní tìtorí wípé àkókò tá ń kọ́ wọn ọmọ ní ẹ̀kọ́ ọ̀nì ó ṣeé ṣe kó jẹ́ ń pé mutashadidun la jẹ́ alẹ́ mọ́ wọn alẹ́ gidi wípé tó o bá ti lè ṣe yí ipa ọmọ ní wá ń bẹ̀rù lákòókò ní tá ń kígbélé lérí ń ṣeun tá ń fẹ́ àwa náà wá yà sí wípé ṣé kí n tá a ní kọ́mọ ní kó ṣe ó wà lọ́kàn ẹ̀ lóòótọ́ àbí kò sí lọ́kàn rẹ̀ tó bá wá di wípé wọ́n ń dàgbà tí apá wa ò lè ká wọn mọ́ yálà a fi wọ́n ránṣẹ́ sílùú òyìnbó wípé kí wọ́n lọ kẹ́kọ̀ọ́ ẹ̀rọ ọmọ mi tá a bá ti lè fi ránṣẹ́ sọ́hùn wípé kó lọ kẹ́kọ̀ọ́ àbóhùn náà tẹ̀ ẹ̀ já lọ fúnra rẹ̀ ń wá jíjẹ àti mímu lọ ní àyípadà yóò bẹ̀rẹ̀ sí wọnú ìgbésí ayé ẹ̀ yóò bẹ̀rẹ̀ ẹ̀ máa wá gbọ́gbọ́ kígbọ́ lára ọmọ wípé ọmọ tí ń ka alukurani dáadáa ọmọ tí ń kírun dáadáa òun ni ó máa lọ gbé ìgò kan tí wọ́n ń pè ní ṣíṣà òun ni ó bẹ̀rẹ̀ sí mú obìnrin tá a mọ̀ wípé ọmọ yìí ń tọ́jú ara ẹ̀ dáadáa tí ó bá dé ìlú òyìnbó yóò bẹ̀rẹ̀ sí ṣí gbogbo ara lẹ̀ ọ̀nà ìlú òyìnbó tẹ̀ ẹ́ ti jin ẹ bọ́ sí gbòòrò Kútọ́nù àwọn tí wọ́n lè fira wọn hàn ní gbẹ́gbẹ́lẹ̀ ọ̀dọ̀ wa wọ́n bọ́ sí gbòòrò Kútọ́nù wọ́n ya àwòká síbẹ̀ ohun tí ń jẹ́ bẹ́ẹ̀ ni wípé ohun tí a máa rí lára wọn nìkan la kọ́ wọn a kọ́ wọn lẹ́kọ̀ọ́ ohun tí ó gbénu ọkàn wọn tí ò ní jẹ́ kí ìrísí wọn kó bàjẹ́ àgbàgbé èyí ni tá a mójútó òun ló jẹ́ kí àwọn ọmọ wa kí wọ́n máa yàyàkúyà. wa'budullaha wa la tushriku bihi shay'an wa bil walidayni ihsana. Ibi tá a ti kọ́ ọmọ náà lẹ́kọ̀ọ́ á wo agbègbè náà báwo ni ibẹ̀ ti ṣe rí àwa láti lè yí
a jẹ́ kí ọmọ kóráyè rorí ẹ̀kọ́ ìsìláàmù ní bá a ti ṣe wí fún ẹ náà ní kò tó tún gbọ́dọ̀ béèrè kankan àjẹ́ àyíbá ọmọ sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ òbí a bá wọn sọ̀rọ̀ tá a bá ń kọ́ wọn lẹ́sìn a máa ń kọ́ wọn níkọ́ wípé bá a ti ṣe wí náà ní kò mọ̀ gbà ó gbọ́dọ̀ yí kankan padà ọmọ àní bá ní kankan tó fẹ́ béèrè àti kó láyà jẹ kò ní lè bi wá ọ̀pọ̀lọpọ̀ ọmọ tá a sì ń bílẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ń ṣèwádìí àwa ọmọ sọ wípé àwa la bí wọn àwa la bí wọn àwa la bí wọn a bí wọn ní gbogbo nǹkan náà kọ́ la mọ̀ tá àmọ́ ó yẹ ká fi wọ́n lé náà dáadáa a ti sọ pé bá a ti ṣe wí ni òun ni kó o mú ọmọ ni ó wà dúró lérí bẹ́ẹ̀ agbègbè náà ò dáa fún ọmọ náà tó bá ti lè kó lágbègbè náà báyìí ó bùṣe yóò ya kàn ní kéésì gbòòrò ni yóò yà àkúyà lẹ́ẹ̀kan náà ni torí bẹ́ẹ̀ wa'budullah wala tushriku bihi shay'an wa bil walidayni ihsana. ẹ wá wo ìṣíjú táwọn ọmọ wa tí wọ́n ṣíjú sílé ayé lẹ́nu gbogbo ẹ̀rọ agbérìn tí wọ́n ń gbé káàkiri ẹlòmíín ní nínú ilé torí ẹ̀ ìwé àròbí mi yóò sọ fọ́mọ wípé tẹlifíṣàn haram àgọ̀ ni wọ́n ń pè yìí ni àìfẹ́ kí ọmọ kó mọ nǹkan òun ní jẹ́ bẹ́ẹ̀ ó ra tẹlifíṣàn sílé ó wá ní kọ́mọ wò èyí tó fi kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ wípé tẹlifíṣàn tó ń wò yìí o àwọn nǹkan tó dáa nínú ẹ̀ kò ju báyìí náà lọ bí dòépù sàn ni àwọn nǹkan báyìí ọlọ́run ò fẹ́ àwọn nǹkan báyìí ọlọ́run ò fẹ́ nítorí tó o bá kọ̀ wípé kọ́mọ rẹ kó má wo tẹlifíṣàn mọ́ Allahu Akbar nígbà tó o ti ra pọ̀táàbù lé lọ́wọ́ tóun náà ti lọ léwé ọ̀tọ̀lẹ̀kọ́ tó gbà nílé ọ̀tẹ̀lẹ̀kọ́ tí ó lọ gbà láàrin àwọn ẹgbẹ́ rẹ̀ níléèwé ihun tó kọ fún tó o fẹ́ kọ́mọ ni kó wo lérí tẹlifíṣàn gbogbo ẹ ti wà nínú pọ̀táàbù fún látòkè délẹ̀ àmọ́ tá a bá ti lè jẹ́ kí ọmọ ni kó rí ẹ̀kọ́ dáadáa kọ́ láti ilé wa ilé la sì ti ń kẹ́sọ̀ òde bẹ́ẹ̀ níbi tí máa ń rínú ni àti wá lè mọ wọn débi wípé ìṣíjú táwọn máa ní wá ṣíjú sílé ayé lẹ́nìí àwọn máa ní wá rí wípé ẹ̀kọ́ tí àwọn èyìnbó ń gbé wá òun lẹ̀kọ́ tó wúlò ẹ̀kọ́ tí wà ń kọ́ lókèrè òun lẹ̀kọ́ tó wúlò àwọn òyìnbó gan alára sì ti dúró nídúró wípé àwọn làwọn ní ẹ̀kọ́ jù àwọn lẹ̀kọ́ wọn sì bàjẹ́ tán àwọn aláìlẹ́kọ̀ọ́ jáì náà ló fa gbogbo nǹkan tí wọ́n fi hàn án ni láti wípé kí àwọn ọmọ wa kí wọ́n má ronú sọ̀rọ̀ ọlọ́run ọba kí wọ́n má ronú nǹkan tòótọ́ àwa ló yẹ ká lè ṣàlàyé ká lè kọ́ wọn máa ní lẹ́kọ̀ọ́ wípé ẹ̀yin ọmọ lóòótọ́ ọ̀làjú ló wọlé ayé ọ̀làjú ni lóòótọ́ àmọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ a kì í ṣe bẹ́ẹ̀ o wa'budullah wala tushriku bihi shay'an wa bil walidayni ihsana. ìṣẹ́jú tí wọ́n ṣẹ́jú ní sílé ayé ó bà àwọn ọmọ náà jẹ́ pátápátá àwa òbí ò àṣìbìkítà mọ́. Allahu Akbar. kò tọ̀ kankan lọ́dọ̀ tiwa náà mẹ́rin lómi yóò mọ kígbe níta fátáfátáfátá ọlọ́run ò fẹ́ báyìí ọlọ́run ò fẹ́ báyìí ẹ wọlé ẹ lọ. kẹwò báwo lọmọ rẹ ti ṣe rí kẹwò báwo níyàwó rẹ ti ṣe rí ẹlòmíì yóò lóhùn sọ̀rọ̀ ọlọ́run ọba ìyàwó rẹ ò sì wúlò lórí ọ̀nà ọlọ́run ọba náà torí ẹ̀ ó yẹ ká padà ká túnra wa kọ́ lẹ́kọ̀ọ́ àwa tá a jẹ́ òbí ọ̀pọ̀lọpọ̀ ń tọwọ́ wa wá nítorí wípé àwọn ọmọ lẹ́nìí ọ̀làjú wọn ti tún wá ju tàwa òbí wọn lọ ó sì yẹ kí ìsìláàmù tí a ń fẹ́ kí àwọn ọmọ wa kí wọ́n ṣe ìsìláàmù ní gbọ́dọ̀ ní ohun tí wọ́n ń pè ní ìrọ̀rùn nínú nítorí àwọn òyìnbó wọ́n ń fi ìrọ̀rùn sínú ìgbésí ayé ọ̀làjú àwa tó kù lẹ́nu wípé tá a mú gbogbo nǹkan ní líle náà la fi ń lọ bí kíni sùúrù usulubil khitab bid-dini ọ̀nà táwa gan lára fi ń ṣe wáàsí tá a fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ àwa àfáà àtàwa ìmáàmù àtàwa akọ́mọlẹ́kọ̀ọ́ tá a bá láwa kì í ṣe gbogbo èèyàn náà àṣà lè torí wípé kì í ṣe gbogbo èèyàn káwa kan káwa yọra wa kó nínú ẹ̀
a gbọ́dọ̀ para wa pọ̀ ni ẹni tó bá mọ̀ pé òun ò sínú ẹ̀ ahlan wa sahlan bẹ́ẹ̀ mi ò bá sínú ẹ̀ nítorí wípé mò ń kọ́ wọn tèmi dáadáa kí n wá sọ wípé mi ń sínú aláàfáà àbí mi ń sínú ìmáàmù dé bẹ́ẹ̀ kọ́ ọ̀nà tá à ń gbà fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn ọmọ nì àfẹ́ àjẹ́ káwọn ọmọ nì kàn mọ̀ wípé azaman yataghayyar ìgbà máa yí ọ̀pọ̀lọpọ̀ fatiwa táwọn àfáà fatiwa lérí nǹkan ẹyọ kan àwọn lágbájá ó ṣe báyìí tàmẹ̀dù náà sọ pé báyìí òun ó fi ìrọ̀rùn sí báyìí tó bá ti lè jẹ́ fatiwa kì í ṣòfin ọlọ́run Allahu. gbogbo ohun tá à ń pè ní fatiwa láyé kì í ṣòfin ọlọ́run ọba Allah. béèyàn kan bá sọ wípé òfin ọlọ́run ọba ni fatiwa ọ̀rọ̀ ara rẹ̀ ló sọ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ara rẹ̀ ni ohun tí ẹni tó ṣe fatiwa ibi tó rò ó sí yóò sì tún mú àwíjàre wá bẹ́ẹ̀ ni ibi tó rò ó sínú ni wọ́n wàá sọ fọ́mọ rẹ wípé èyí tó le nínú fatiwa òun lẹ gbọ́dọ̀ lò Allah. òun lẹ gbọ́dọ̀ lò téyí tó sì rọrùn nínú fatiwa náà kan náà lérí nǹkan ẹyọ kan náà lérí sísí ẹyọ kan náà lérí ọ̀rọ̀ ẹyọ kan náà èyí tí ó rọ ọmọ lọ́rùn ń bẹ ń bẹ ìwọ bá wa jẹ wọ́n nípa tó o bá fẹ́ wá ṣe wáàsí fún àwọn jàmá èyí tí tó le tí àwọn jàmá ò ní lè lò òun ló máa fi ṣe fatiwa Allah. ló máa sọ wípé òun ni kí wọ́n lò kíní ìní tí a rí wípé ìgbà ń yí ó yẹ kí àwa náà ká máa yí ní ti dáadáa ká má jẹ́ kí àwọn ọmọ kí wọ́n má sọnù bóyá oníbèrè lè sọ wípé tí ìgbà bá yí a jẹ́ wípé ká yí ẹ̀sìn pàápàá nìyẹn ń tà ń sọ kọ́nu ni kì í ṣe nítorí wípé ìgbà yí òun náà ni kí ẹ̀sìn kó yí. Allah. fún yín lápèjúwe kan Sayyidina Umar Radiyallahu ta'ala anhu. lákòókò tiẹ̀ àyà tí ń bẹnu Al-Qur'ani wípé àwọn tá a gbọ́dọ̀ kó zàká fún àwọn kan ń bẹ tí wọ́n máa ń pè ní wal mu'allafatu qulubuhum àwọn kọ́ wala amilina Alayha. àwọn ni tí máa ń lọ kó zàká jọ tí wọ́n máa ń lọ gbà wá lásìkò ànábì tí wọ́n ń lọ gbà wá lásìkò Abubakar títí ó fi wá kan Umar ló di àsìkò rẹ̀ ló wá yọ wala amilina Alayha. àwọn tó lọ gba zaka wá Umar ò fún wọn ní zaka wọ́n wá sọ fún lẹ́ẹ̀kan náà yìí pé kayfa tughayyiru ma fi kitabillah ohun tọ́lọ́run sọ sínú Al-Qur'ani ó sì yí padà òfin tọ́lọ́run gbé kalẹ̀ sínú ó ní ẹ dákun ẹ yọ hàn mí o kí ni mo yọ kó nínú Al-Qur'ani tí ò sí ń bẹ̀ tó wà ń bẹ̀ tí mo yọ kí ni mo fi pa òfin Ọlọ́run ọba rẹ̀ wọ́n ní wala amilina alayha àwọn tí wọ́n lọ gba zaka wá ò fún wọn ní zaka ó ní kí ni mo ń ṣe yìí náà ẹ̀yìn ẹ̀yìn orí sọ̀rọ̀ Ọlọ́run ọba ni. Allahu akbar. àwọn ẹni tí mo rán lọ wípé kí wọ́n lọ gba zaka wá àlàámìlínà àléwá lásìkò tèmi àwọn náà ti lówó lọ́wọ́ tí wọ́n gbọ́dọ̀ yan zaka ṣé ńgbà táwọn eléyàn bá kó zaka wá nísìn tí ó tún yẹ kí n tún yọ zaka fún wọn ni èyí sàn àtàkókò bá ti wá àyà ní bẹnu Al-Qur'ani mi ń parẹ́ àti lò rẹ̀ bá ti tó a máa lò torí ẹ̀ àwa tá à ń ṣe wáàsí ó yẹ ká máa ní usulubu tó dáa tá a fi fa àwọn èèyàn sínú Islam kọ́rìbù ẹ̀sùn àwọn èèyàn mímí Ọlọ́run ọba ẹnìkan wala tunafiru ẹ má lé àwọn èèyàn jìnnà ìrọ̀rùn ti wà táwa náà fi lè kó àwọn ọmọ wa kó inú oko ranu tí àwọn òyìnbó kó wọn sí inú oko ranu táwọn ẹlẹ́sìn míì tí wọ́n kó wọn sí a lè kó àwọn ọmọ wa kó ń bẹ̀ àmọ́ àwa ò fẹ́ gbabẹ̀ àmọ́ wa mú nǹkan tó le àdínú yusrun ẹ̀sìn nǹkan tó rọrùn ní ibi tó yẹ kí wọ́n rí wa òun náà ní ìkọ́ àwọn ọmọ wa ní ẹ̀kọ́ ó wá di wípé sábàbí tí àwọn ọmọ fi ń ṣe àìgbọràn fáwọn òbí àwa òbí gangan lára apinnu ẹ̀ ibi tá a ti ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ àwa náà apinnu ẹ̀ ilé ìwé tí wọ́n ń kọ́ wọn apinnu ẹ̀ ẹ rí wípé lẹ́ni torí ẹ̀ ni wọ́n fi ẹ̀yin náà bá wo ilé ìwé gan aláàlẹ́ ni wọ́n fi approachable competence wọ́n fi bà ìgbésí ayé àwọn ọmọ jẹ́ kò sì ṣe yípadà wọ́n fi bà ìgbésí ayé wọn jẹ́ nígbà gbogbo nǹkan tó bá sì ti kó owó lé lérí bí ti máa ń rí náà nù ni gbogbo ẹ̀ wá di ìrọ̀rùn débi wípé ẹ lè rọ́mọ léwé mi lé ní ọmọ yunifásitì kẹ́ ẹ ní kó kọ phrase kan fún yín lódìdí kí ẹ má rí ẹ̀rọ ẹ̀ nínú ẹ̀ ní ti torí wípé gbogbo nǹkan ti wà lérí pọ̀tà wọ́n gégégégégé bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ sọ ọ̀rọ̀ ẹ̀sìn náà ìkọ́ ọmọ alẹ́kọ̀ọ́ gan alára tó jẹ́ tẹ̀sìn bá a ti fẹ́ sọ nìyẹn kò dá bẹ́ẹ̀ Allahumma rabbana forí ìjà fáwa. Àmín. Sheikh Mahamudu
bá wa kẹ́ bàbá. Àmín. Wọ́n ṣàlìjáná onídẹ̀ra o. Àmín Olúwa. Allahumma rabbana foríjà fáwa Sheikhu Mahmudu bá wa kẹ́ bàbá wa fi wọ́n ṣàlìjáná onídẹ̀ra Olúwa. Títí fi dìgbà tí a tún máa wá pàdé akíra wa. Subhana rabbika rabbil izzati amma yasifun. وسلام على المرسلين والحمد لله رب العالمين. الله أكبر الله